bẹ́ẹ̀ ni àwa máa pẹ́ láyé ojú wa ò sì ní ríbi ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà ìpè ti pọ̀ lórí fóònù mi àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí ṣé yóò wá ni àbí kò ní wá lónìí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ẹ káalẹ́ nílùú Ẹ̀gbá mọ́lísàbí agbòǹgbò àkàlà ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí lálẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook ti Splash 106.7 FM nílùú Abẹ́òkúta ibi ayé ń lọ lẹ́tọ̀ nílé iṣẹ́ rédíò tí ń lọ wájú táwọn ẹgbẹ́ ń tẹ̀lé Splash 106.7 FM nílùú Abẹ́òkúta Yèyé Gbàgede Àṣà yín rèé Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfibí sínú kò ń jẹ ahun èmi lọmọ bó ló ń jẹ́ rí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti lé terù sórí àpèrè ètò lónìí Ìbàràpá ni mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ló máa ń dájà tiwa lálẹ́ ìyá máa rìn tààràtààrà lórí ohun tá à ń bá bọ̀ láti jẹ ẹ̀ẹ́dógún lórí ètò ibi ayé ń lọ rírí ayé mú sọ fún yín pé ká tó àṣírí àwọn aṣebi lètò yìí wà fún bọ́ bá lé wa wọn ò ní bá wa apá àwọn ò sì tún ní ká wa agbára Ọlọ́run bàbá ojú inú àti ń wa àtọmọ àtìyàwó ni wọ́n jọ ń lu jìbìtì ọ̀hún aṣèwádìí wa débẹ̀ ni adélé rẹ̀ wọ́n ti júbà ehoro kò sẹ́ni tá a bá nílé látọjọ́ tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ àtọmọ àtàwọn ìyàwó torí kìí ṣe ìyàwó kan ṣo ẹni ní ojú méjèèjì tó la ojú rẹ̀ sílẹ̀ kedere òun náà lẹni tó nípèníjà ojú tí ò ríran ló gbá ní 23 million naira ó lágbára púpọ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ àgbọ́sọgbánù ni mí tẹ́ ẹ bá gbọ́ mí báyìí mi ò kí ń láǹfààní láti mú wá sórí ètò bí ẹni ó lọ́rọ̀ bá sọ pé òun ò ní lè sọ̀rọ̀ mi ò ní fẹ́ kó dàbí àròsọ ọmọkùnrin ọlọ́kadà kan wá bá mi nínú iléeṣẹ́ rédíò tá a wà yìí ó ti ń lọ bí ọjọ́ bíi mélòó kan báyìí ọmọkùnrin yẹn ń sọ gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ àti ohun tí obìnrin rẹ̀ ń fi ojú ẹ̀ rí àti itú tó ń fi ojú òun àti àwọn ọmọ tó bí tí kì í ṣe ẹlòmíì ló bí tó fi ń pa ọmọ adarí hunrun ń fira wọn pa itú ńlá ọkùnrin yẹn ń sọ̀rọ̀ ó ń ké omi sì ń jábọ́ lójú èmi náà tó bá ní òṣẹlẹ̀ tá a bá mú wá tó bá pè léré tó bá ní òṣẹlẹ̀ àdúrà mi ni pé kò ní ṣẹlẹ̀ sí ẹ ẹnìkan ló mọ̀ ọ́ Lukupat Adésínà ẹ ṣeun wọ́n ní welcome on board gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó Facebook yẹn máa bá wa pín ti Splash FM ẹ máa bá wa pín o Ajíbádé tí Amiyu Adémat gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ wọ́n ní you are welcome ma gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ máa bá wa pín àfi bẹ́ẹ̀ láòkó lálẹ́ ṣùgbọ́n a gbọ́rọ̀ yẹn délẹ̀ ṣe mọ̀ yìí pé kò sí bí ó ti rí lórí ètò yìí tá a bá gbọ́ tọ̀tún á gbọ́ tòsìn náà ló jẹ́ ká padà lọ rí mú ọ̀rọ̀ bàbá ojú inú wa Owólabí Sunday ẹ káàbọ̀ sójú òpó Facebook ẹ máa bá mi pín ẹ máa share bàbá ojú inú ń sọ fún wa bá a ṣe ń gbọ́bọ̀ láti jẹjọ pé alẹ́ tòun ní Bọ́sẹ̀ ọmọ ìyá Bọ́sẹ̀ ó láwọn jọ lu ìyá rẹ̀ ní jìbìtì ni èmi sì ń béèrè lọ́wọ́ bàbá Bọ́sẹ̀ ẹ̀yà bàbá ojú inú pé ṣé ẹ ti mọ Bọ́sẹ̀ rí nbìkan ṣé ẹ ti ń fẹ́ tẹ́lẹ̀ kí ìyá rẹ̀ tó wà ní bàbá ojú inú ò lè dáhùn yẹn Sanitary Akínọlá Olúwarántìmí ẹ káàbọ̀ Comrade Àfáà Yàyà Àdìsá ẹ káàbọ̀ sójú òpó Facebook Ibrahim Ọládipúpọ̀ Jamiu ẹ káàbọ̀ sórí Facebook yẹn ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ like ẹ máa comment ẹ máa share ẹ jọ̀ọ́ ẹ power tab ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ yá
ẹ máa bó òkú lọ fà. Ẹ máa tẹ like, ẹ máa comment. Mo wá ń sọ fún bàbá ojú inú pé ṣé ẹ ti mọ Bọ́sẹ̀ rí tẹ́lẹ̀? Ṣé àjọṣe yín kí ìyá rẹ̀ tó dọ́dọ̀ yín? Àbí Bọ́sẹ̀ gan ló tiẹ̀ wá mú ìyá rẹ̀ wá pé ẹ bá ń gbá ìyá mi? Bẹ́ẹ̀ kọ́ o, wọn ò mọra rí níbi kankan tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìṣòro tí yóò dé, tí yóò gorí ẹ̀mí wa. Gbàdàmọ́sí Rẹ̀mílẹ́kún, ẹ ṣeun, ẹ káàbọ̀ sójú òpó Facebook, ẹ má bá a pín, ẹ máa share, ó dúró lé Festus, ẹ máa share lórí Facebook sí Splash FM, ẹ máa share. Ṣé o ti mọ̀ tẹ́lẹ̀ níbì kan? Ó ní rárá. Ṣùgbọ́n ìṣòro tí yóò gorí ẹ̀mí wa táfi máa sá kíjokíjo kiri, Elédùmarè ò ní jẹ́ ó ṣe wá o. Ètí yóò le ju ọkàn wa lọ. Àdánwò tí yóò dé, tí yóò ju ìgbàgbọ́ wa lọ, Ọlọ́run ò ní gbé bá wa lágbára Ọlọ́run. Bóyá tá a bá dé láti ẹ̀ka ìpolówó ọjà. Tóra ní pẹ́ lọ sẹ́ka ìpolówó ọjà. Ẹ jẹ́ n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ilé-iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ètò yìí. Ẹ̀yin náà ní ohun tẹ́ ń tà. Ẹ gbé ìpolówó ọjà yín wá. Ẹ ṣáà rí pé ká fi gbani sílẹ̀, ká fi túni sílẹ̀ lètò bí ayé ń lọ wà fún. Ẹ gbé ìpolówó ọjà yín wá sórí ètò bí ayé ń lọ ilé-iṣẹ́ Splash FM nílùú Abẹ́òkúta. Ó dá mi lójú wàràwàrà lẹ́ẹ̀mata. Ẹ jẹ́ kí n dúpẹ́ pàtàkì lọ́wọ́ ilé-iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Lágbára Ọlọ́run látọjọ́ mẹ́jọ lọ. Ẹ máa gbọ́ ìpolówó wọn láti ọjọ́ mẹ́jọ lọ. Ilé-iṣẹ́ Adélànà Real Estate Nigeria Limited. Wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ni láti ọjọ́ mẹ́jọ lọ. Ẹ máa gbọ́ ìpolówó wọn. Kájọ kókúná ni a bá mú wá lónìí, ṣùgbọ́n kájọ kókúná ni. Àwa ò ní hèèrà débi tá a hèlè tí ò lọ́mọ nú. Ẹ wò ó, tá a bá dé látẹ̀ka ìpolówó ọjà, gọ́ngọ́ ó sọ. Ọ̀rọ̀ tá à ń gbọ́bọ̀ láti jẹ̀ẹ́dógún. Ọ̀rọ̀ tá à ń gbọ́bọ̀ láti jẹjọ. Láti ẹnu bàbá ojú inú fúnra ara ẹ̀. Ṣèbí mo sọ fún yín pé bàbá ojú inú ó bá ẹni tí ara rẹ̀ ò yá, ọmọ ìyá Bọ́sẹ̀ tí wọ́n gbé lọ ọ̀dọ̀ rẹ̀, ó bá a láṣepọ̀, ó bá Bọ́sẹ̀ láṣepọ̀, ó tún bá ọmọ kẹta tó jẹ́ àbúrò wọn, tẹ̀gbọ́n tàbúrò, ogun àìkú ní bàbá ojú inú pé ó wà ṣe o. Gbogbo amòòkùn ṣìkà pátá ni ó jìyà, Ọlọ́run gbọ́, kì í ṣèpè. Gbogbo ẹni tó bá ti sọ ìṣòro ọmọ làkejì di ọ̀nà ìjẹ tiẹ̀, yóò jìyà lọ́wọ́ Elédùmarè. Johnson Dinobu Ògúnṣèyítán, ẹ káàbọ̀ sójú òpó Facebook. Samson Ọládòṣù, Ọdẹ́nìkẹ́ Toyib Owólẹ́wà, ẹ máa bá mi pín, ẹ máa share program yìí. Bàbá ojú inú ṣe bẹbẹ o, ó dá ìyá Bọ́sẹ̀ lóró. Bátìrì ni ìyá Bọ́sẹ̀ fi ń mí, kò ní ọkàn tí wọ́n ń pè ní heart, ó ní heart problem. Bátìrì nìyá yìí fi ń mí, ó ní 2 million naira lòún rà á. Ẹ jẹ́ á dúpẹ́ tiwa. Èmi tí wọn mọ iye tí wọ́n ń ta oxygen, mo sì tún wá pé gúre wọn, àtàyà aláta tí wọ́n ní mádójútì mi ń bì báyìí. Èmi tún ń pátá wọn, mo tún ń pé gúre tí wọ́n, mo ń pé gààrí wọn tí wọ́n ètẹ̀bà. Ṣé báwọn kan ni wọ́n ń ra nǹkan tí wọ́n fi ń mí? Lágbára Ọlọ́run, gbogbo ibi tí bàtà ti ń ta kálukú lẹ́sẹ̀, Elédùmarè á bu òróró ìtura sí i. Má dẹ́ka ìpolówó ọjà, má yẹ̀bá lórí ètò. Bá a bá ti polówó tán, á gbọ́ wóróńgótò tí bàbá ojú inú sọ. Á gbọ́ parí lọ́sẹ̀ yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹni eégún lé, ẹ jẹ́ kó máa rọ́jú o. Torí pé bí ṣe ń rẹ ará ayé náà ní rẹ èrò ọ̀run. Gbogbo ohun tí bá ń ṣe kálukú wa, ẹ jẹ́ ká mú sùúrù dáadáa. Ká sì ṣàyìn fèsì wa wẹ́wẹ́ bí àṣẹ léèbó. Ká tó gba ọ̀dọ̀ oníṣègùn tàbí babaláwo tàbí adáǹṣe tàbí pásítọ̀ tàbí wòlíì tàbí aláàfáà lọ. Pé gbogbo wọn náà níṣẹ́ aburú lọ́wọ́, sì pé gbogbo wọn ni wọ́n dá. Torí mi mọ àwọn babaláwo tó gbọ́ fá yanranyanran, mo níṣègùn tó mewé megbò tó sì mọ ògùn. Wọ́n ń bẹ nílùú Abẹ́òkúta, mo mọ pásítọ̀ tó mọ Bíbélì dáadáa. Mo sì mọ àfáà tó jẹ́ pé Kùránì yé dójú àmì tí wọn kì í lu jìbìtì. Ṣùgbọ́n àwọn tí kì í lu jìbìtì náà ò wọ́pọ̀. Ẹ jẹ́ ń dẹ́ka ìpolówó ọjà, mo ń padà.
What in this flash if it never come and go.